Hallelujah. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run ó ṣe lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà lọ́dọ̀ rẹ. A dúpẹ́ pé o mú kí ẹ̀mí wa kó wà láàyè síbẹ̀. Ọlọ́run ó ṣe lọ́pọ̀lọpọ̀. Arúgbó ọjọ́ ó ṣe, bàbá ó ṣe, ọmọ ó ṣe, ẹ̀mọ́ ó ṣe, Olúwa gba ọpẹ́ wa. Ọlọ́run a dúpẹ́ 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 dúpẹ́, o ṣeun lọ́pọ̀lọpọ̀. O ṣe lórí aya, o ṣe lórí ọkọ, o ṣe lórí ọmọ, o ṣe fún ìrìn àjò ayé wa. Ògo ni fún orúkọ rẹ. Ògo ni fún orúkọ rẹ. Ìwọ ni ọpẹ́ yẹ bàbá, ìwọ ni ọpẹ́ yẹ ọmọ, ìwọ ni ọpẹ́ yẹ mímọ́. O ṣe, a ò lè dúpẹ́ tán. Oore tó ṣe fún wa pọ̀ rẹpẹtẹ. Ó ju iyanrìn ojú òkun lọ, ó ju omi lọ, kò ṣeé kà. Ọlọ́run a dúpẹ́ ní àṣálẹ́ yìí. O ṣe lọ́pọ̀lọpọ̀, o ṣe o, inú wa dùn, o ṣeun. Ògo ni fún Ọlọ́run. Ọmọ Ọlọ́run, mo kí ọ wípé ẹ kú ọdún, ẹ kú àlàjá ọdún. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ẹ̀. Mo sì kí ọ wípé o kú ọdún tuntun ọdún 2021 torí pé o ti wọ̀ o ti wọ̀ ní 2021 yẹn. Ohunkóhun kò lè mú ẹ̀mí ẹ lọ kọ́dún yìí kó tó parí. Àsọtẹ́lẹ̀ tó kàn ti lè sọ fún ẹ bóyá o ti lálàá ni o, bóyá wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ kan fún ẹ ní pé ò ní parí ọdún yìí. Irọ́ ni. Ọ̀rọ̀ Ọlọ́run wípé ta ní ń wí tí wọ́n á sì mú ṣẹ nígbà tí Ọlọ́run kò pàṣẹ rẹ̀. Ọlọ́run ò sọ pé o máa kú nínú ọdún yìí. Ayọ̀ àti àlàáfíà ló máa fi la ọdún yìí já. Torí náà mo kí ọ kú oríire. Mo kí ọ kú oríire lẹ́ẹ̀kan sí. Ògo ni fún Ọlọ́run. Ohun tí Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá a sọ ní àṣálẹ́ ni pé àkòrí ẹ̀kọ́ náà ni pé bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Ẹ jẹ́ ká jọ wo ẹsẹ̀ Bíbélì mẹ́ta kan kí n tó bá ọ̀rọ̀ mi lọ. Ìkíní wà nínú ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 6. Ó wí pé ṣùgbọ́n wọ́n ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni a ṣe wí pé Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Èkejì, ìwé Òwe orí 16 ẹsẹ̀ 18. Ó ní ìgbéraga ni ó ṣíwájú ìparun, agídí ọkàn ní ṣáájú ìṣubú. Jẹ́ tútù kà. Ìwé Òwe orí 16 ẹsẹ̀ 18. Ó ní ìgbéraga ni ó ṣíwájú ìparun, agídí ọkàn ni ó ṣáájú ìṣubú. Ìkẹta, ìwé Òwe orí 11 ẹsẹ̀ 2. Ó pé bí ìgbéraga bá dé, nígbà náà ni ìtìjú dé, ṣùgbọ́n ọgbọ́n wà fún onírẹ̀lẹ̀. Ọmọ Ọlọ́run, ẹsẹ̀ Bíbélì mẹ́ta tá a kà yẹn, ó sọ fún wa bí Ọlọ́run ṣe kórìíra ìgbéraga tó. Ó ní Olúwa kọjú ìjà sí àwọn agbéraga. Ayé tá à ń gbé yìí kò ṣeé dárìn. Ìrìn àjò ayé, ìrìn àjò àti ṣeré, ìrìn àjò àti ṣoríire kò ṣeé dárìn. Ọlọ́run ti gbin àwọn kan sínú ìrìn àjò wa lọ́dún, lóṣù, ní ọ̀sẹ̀, ní ọjọ́, láti ràn wá lọ́wọ́, láti dì wá mú, láti pín wa lẹ́yìn dé ibi ìṣeré wa, dé ilẹ̀ lérí wa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní ò rí oore ọ̀fẹ́, ọ̀pọ̀lọpọ̀ ní ò rí àánú Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ ní ò rí olùrànlọ́wọ́, ọ̀pọ̀lọpọ̀ ló ń dá ìrìn àjò ayé ẹ̀rìn nítorí ìgbéraga. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ kó ti ṣe alábàápàdé àwọn tó yẹ kó ràn án lọ́wọ́, àwọn tí Ọlọ́run ti ṣètò fún láti mú dé ilẹ̀ lérí ẹ̀. Ṣùgbọ́n wọ́n ti fi ìwà ìgbéraga lé wọn lọ. Gbogbo èèyàn ni ò sí ní kíláàsì ẹ. Wọ́n sọ pé eléyà kò sí ní kíláàsì mi, a sí ní kíláàsì kan náà. Ìgbéraga a máa lé olóore jìnnà sásí ẹ̀dá ni. Ọ̀pọ̀ nípa ẹ̀kọ́ ìgbéraga yìí, ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ọkọ, ó ti fi ṣe àlè. Tó bá ní ilé nǹkan, irọ́, kò kàwé, kò ní HND ló ní, mi lè fẹ́, mi ní masters. Tó bá lé ilé nǹkan, kò ní second degree, kò ń ṣe class mi. Gbogbo èèyàn ni ò sí ní kíláàsì ẹ. Ìwà ìgbéraga, wo àǹtí, bọ́ aṣọ ìgbéraga ẹ sílẹ̀. Òjò ẹ̀sìn ẹ ti sú. Kíákíá bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Wo ọdún 2021 yẹn tá a fẹ́ wọnú ẹ̀ yìí, ọdún ayọ̀, ọdún àlàáfíà, ọdún ìbùkún, ọdún rere ni, ọdún àánú Ọlọ́run ni. Ṣùgbọ́n kó o lè rí ojú rere àti àánú Ọlọ́run ní ìrìn àjò ẹ fún ọdún náà,
o gbọ́dọ̀ bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Tá bá wo ìwé òwe tí mo ti kà tán yẹn, mo ti kọ́kọ́ kà tẹ́lẹ̀, orí 11 ẹsẹ̀ kejì ó ní bí ìgbéraga bá dé, nígbà náà ni ìtìjú dé, ṣùgbọ́n ọgbọ́n wà fún àwọn onírẹ̀lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tí Ọlọ́run tí ìbùkún wa tá a ṣì ń gbé ní yàrá kan, a lọ sí church déédéé, wọ́n bá pe ẹ̀kọ́ Bíbélì, ó wà ń bẹ̀. Tó bá pe ìpàdé àdúrà, ó wà ń bẹ̀. Tó bá ní wọ́n fẹ́ lọ fún ìjèrè ọkàn tó ń pè ní evangelism, ó wà ń bẹ̀, wà á ti lọ, ó ìpẹ́ dé church. Ṣùgbọ́n nísìnyí Ọlọ́run ti bùkún ẹ díẹ̀, ìwọ náà ti ṣiṣẹ́ ní oil company, ó ti lè gba 3 bedrooms flat. Ìgbà yẹn ló wá rí pé ọ̀gá akọrin yẹn ó máa ń rude. Ìgbà yẹn ló rí pé Sunday school teacher yẹn kò ní wà. Ìgbà yẹn ló rí pé your pastor yẹn ó máa ń ṣẹ́jú sí mi, ó máa ń ṣẹ́jú sí, ó máa ń ṣojú bákan bákan. Nígbà tí òun wá ọkọ, àwọn Sunday school teacher yìí àti choir master tó ń sọ yìí àti àwọn pastor yìí, àwọn náà bẹ gbàdúrà, ilé wọn ló ń kú sí, ṣe ló ń kú sí church. Tó bẹ gbàdúrà, ẹjọ́ ń gbàdúrà, ẹjọ́ ń gbààwẹ̀ ni. Nígbà tó wá lọ́kọ tán ló wá rí pé àwọn people yẹn ó yẹ kí n move on, ó yẹ kí n move on. Sí class kan náà, level ti yàtọ̀. Sister, bó aṣọ ìgbéraga sílẹ̀, ìgbéraga máa gbé ní rílẹ̀, ìgbéraga máa gbé ní ṣánlẹ̀, ìgbéraga a máa da ìrìn àjò ayé èèyàn rú. Àwọn olóore tó yẹ kó ràn ọ́ lọ́wọ́, àwọn tó yẹ kí wọ́n ṣe ọ́ lóore, ṣùgbọ́n nípa ìwà ìgbéraga yìí wọ́n ti sá lọ, wọ́n ti fi ọ́ sílẹ̀. Ó wá ń da yí, ó wá ń da yí, ó wá ń da fà, ó wá ń da gbé, ó wá dàbí ẹni pé Ọlọ́run ò gbọ́ àdúrà. Ọlọ́run ń gbọ́ àdúrà. Aṣọ ìgbéraga ló nílò láti bọ́ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa, iṣẹ́ wa ni ṣá, mi lè fi iṣẹ́ mi ṣeré, mi lè fi iṣẹ́ mi ṣeré, ṣẹ̀mọ̀ ọ̀nà fún ọ̀nà ọ̀run. Nígbà tí o ò tí ì ní láyé, tó ò tí ì dé, tó ò tí ì rálé sí Lẹ́kí, tó ò tí ì rálé sí Ìkòyí, ó máa ń lọ sí church déédéé. Gbogbo ìpàdé máa ló ń lọ, gbogbo àwọn ọmọ Ọlọ́run lọ́kùnrin lóbìnrin lẹ́yìn àjọ ń jẹ màjọ ń mu nì. Ìwọ̀n gbà tọ́lọ́run ti wá gbé ẹga, òun náà ti ṣiṣẹ́ ní oil company. O wàá ráyè tí Ọlọ́run mọ́, ọ̀rọ̀ Ọlọ́run wàá ju ẹ́ lójúmọ́, Bíbélì gan ò ráyè kà mọ́, ìfẹ́ Ọlọ́run wàá ju ẹ́ lójúmọ́. Òun náà wàá sọ pé ayé ń ṣe bẹ́ẹ̀, kò mátà, mi ń ṣe fanatics, mi ò gbèlè gbẹ́sìn lórí lẹ́nu ẹ. Bọ̀dá, bó aṣọ ìgbéraga sílẹ̀ kó má bàa tẹ́. Àǹtí yẹn, bó aṣọ ìgbéraga sílẹ̀ kó má bàa wá tẹ́. Olólùbáwí onígbéraga ni. Kò sẹ́ni tó lè tó bá ṣàṣìṣe. Àwọn ọ̀rọ̀ bíi sorry, má bínú, ó jìnnà sí ẹnu ẹ, ó wúwo fún ẹ láti sọ. Ìwà ìgbéraga ni. O ti ní problem pẹ̀lú àwọn ẹbí ọkọ, wọn ò lè súnmọ́ ẹ mọ́. Tán bá ti wá sílé nígbà kan wá tọrọ jẹ ni. Àwọn ò lè wá bí o, wọn ò lè wá bí torí mi fẹ́ kẹ́nìbọ̀dì wá dálé wa rú. Ìwà ìgbéraga ló ń ṣe ẹ́, ìgbéraga ló ní. Bọ̀dá, kó tó di pé o bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́, gbogbo àwọn àbúrò ẹ, gbogbo àwọn ẹbí, gbogbo àwọn ọ̀rẹ́, ará, gbogbo wọn ló kó mọ́ra. Tó ń rò pé èèyàn dáadáa ni ẹ́, tó ń wá sọ́dọ̀ ẹ, tí wọ́n ń súnmọ́ ẹ. Ṣùgbọ́n nísìn, o ti ní LLB, level ti change, wọn ò gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ mọ́ ń sìn báyìí. O ìgbé kọ́ọ̀lù wọn wá ti pè é wá rọ́, wọ́n wá tọrọ owó náà ni. LLB tó ní má gbàgbé o, àwọn kan ti di SAN kan tó bí ẹ, àwọn dà lẹ́ni. Bọ̀dá, àǹtí, dádì, mọ́mì, ẹ bó aṣọ ìgbéraga sílẹ̀. Ìgbéraga a máa ba ìrìn àjò ayé èèyàn jẹ́. Ìgbéraga a máa mú ìtìjú wá. Ìgbéraga a máa mú kí èèyàn ṣìṣe. Ìgbéraga a máa mú kí ohun rere kó sá fún yàn. Má gbàgbé o, Bíbélì ní Olúwa kọ ojú ìjà sí àwọn agbéraga. O ti ní ACC báyìí, òun náà ti ń ṣe ní báǹkì. Account clerk dẹ̀ ní ẹ o, ìwọ kọ́ ló ní báǹkì o, òun ṣiṣẹ́ ń bẹ̀ ni o. Ṣùgbọ́n àwọn kọ́sọ́mà tó bá ti wá ló ń fojú bùkù. Nílé gan, àwọn tó bí ẹ ò lè bá ẹ sọ̀rọ̀ mọ́.
ọkọ ò lè bá ẹ sọ̀rọ̀ mọ́, àwọn ẹ̀gbọ́n ẹ wọn ò lè bá ẹ sọ̀rọ̀ mọ́, àwọn àbúrò ẹ wọn ò lè bá ẹ sọ̀rọ̀ mọ́ torí pé o ti ń ṣe ń báǹkì. Wò ó, òjò ẹ̀sìn ẹ ti ṣú o, ó máa tó rọ̀. Àǹtí, bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Bọ̀dá, bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Wò ó, ìgbéraga máa ti èèyàn lọ sí oko ìparun. Ìgbéraga a máa ti èèyàn lọ sí oko ìparun torí pé nígbà tó bá ti pẹ́ tó ti ń lọ, tó ti ń rìn, àwọn tó yẹ kó tọ́ ẹ sọ́nà, àwọn tó yẹ kó darí ẹ pé má rìn báyìí, má lọ báyìí, ọ̀nà ewu wà níbi tó ń gbà lọ yìí, ọ̀nà yìí ò dáa, tí wọ́n lè tọ́ ẹ sọ́nà, tí wọ́n lè darí ẹ, tí wọ́n gbọ́n jù ẹ lọ, tí wọ́n ní òye jù ẹ lọ, tí wọ́n ní ìmọ̀ jù ẹ lọ, tí wọ́n lè darí ẹ. Ṣùgbọ́n torí pé ẹ̀mí ìgbéraga ti gbé ẹ wọ̀, wọ́n wá fi ẹ́ sílẹ̀ pé tó ẹ má mà dá sí i. Ọmọ yẹn kò mà mọ̀rọ̀ sọ, bọ̀dá yẹn mà mọ̀rọ̀ sọ, àǹtí ẹ̀ mà mọ̀rọ̀ sọ, ẹ má dá sí, ẹ ṣáà ra fílẹ̀ o. Wọ́n máa wù ẹ́ níran, wọ́n wá sọ̀rọ̀ ẹ́ di máa jó lọ, mò ń wẹ̀ yẹn títí tí ìwọ náà á fi lọ, tí wàá fi ré bọ́ sínú kòtò. Bọ̀dá, bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Àǹtí, bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. 2021 yẹn àwọn kan wà, Ọlọ́run ti pèsè àwọn kan fún ẹ láti Áfíríkà, Asia, Europe, America, tí wọ́n ń gbé eré bọ̀, tí Ọlọ́run ti package nǹkan fún láti fi ṣọwọ́ sí ọ. Àwọn èèyàn tuntun, àwọn olóore ńláńláńlá, àwọn tó ń gbé testimony bọ̀ wá fún ẹ, wọ́n wà lọ́nà o, ṣùgbọ́n nígbà tí wọ́n bá dé, ṣé o ní fi ìgbéraga lé wọn lọ? Ṣùgbọ́n nígbà tí wọ́n bá dé, ṣé o ní bá wọn jà? Nígbà tí wọ́n bá dé, ṣé o ní sọ pé wọ́n yìí ṣe kíláàsì ẹ? Bọ̀dá, bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Àǹtí, bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Gbogbo àwọn ẹbí ò lè bá ẹ sọ̀rọ̀ mọ́, o ò lólùbáwí. Anytime bá gbogbo argument ló fẹ́ win, má sọ bẹ́ẹ̀. Àwọn ọ̀rẹ́ ẹ gan wọ́n ti sá fún ẹ. Ọlọ́run ò jọ ẹ́ lójú, o ò lẹ́mìí ìdáríjì, nǹkan tí ẹ kì í jọ ẹ́ lójú, kó máa jiyàn ṣáá ni onígbéraga. Gbogbo èèyàn ló ń bá sọ, gbogbo èèyàn ló ń yàn lódì, oní ìgbéraga. Bọ̀dá, àǹtí, o ò ṣe rẹ ara ẹ sílẹ̀, rẹ ara ẹ sílẹ̀ o, kí ìgbà ìtura, kí oore ọ̀fẹ́, kí àánú Ọlọ́run, kí ìrànlọ́wọ́ Ọlọ́run kó lè wá ọ rí. Bẹ́ẹ̀ni ni pé nítòótọ́ ire àti àánú ni ó máa tọ̀ wá lẹ́yìn ní ojú ayé wa nígbà gbogbo. Kì í ṣe ọtọmátìkì o. Àwọn tó bá rẹ ara wọn sílẹ̀ nínú ìfẹ́ Ọlọ́run, àwọn tó bá rẹ ara wọn sílẹ̀ nínú ìrìn àjò yìí, nínú ìrìn àjò ẹ̀mí, àwọn nìkan ló lè rí ojú rere àti àánú Ọlọ́run o. Kó tó di pé o bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́, nígbà tó ń ṣiṣẹ́ kékeré tó ń ṣe yẹn, tó bá sọ̀rọ̀ ìdá mẹ́wàá ní ṣọ́ọ̀ṣì, ìdá mẹ́wàá ń lọ déédéé ni o. Tó bá ní kán dá ọrẹ, gbogbo ẹ̀ ló ń fi sílẹ̀ tó ń lọ déédéé. Ṣùgbọ́n ní ìsìn tọ́lọ́run ti wá gbé ẹ ga, tó ti ń ṣiṣẹ́ tó dáa, wọ́n ti wá bẹ̀rẹ̀ sí ń sọ, kí náà fi táìtì wá ṣe ní church náà? Àwọn táìtì tó ń gbà yẹn kí náà fi ń ṣe? Àwọn offering tó ń gbà yẹn kí náà fi ń ṣe? Ìwọ náà fẹ́ di financial secretary fún church, kí náà ṣe àwọn nǹkan tó ń gbà yẹn kí náà fi ń ṣe? Bó náà ń kó lọ? Kí ló kàn ẹ́ níbẹ̀? Ìgbéraga a máa ṣíwájú ìparun. Hallelujah. Dáàdi wa ń lo Olúwa, nígbà tí àtúnmí wa ń lo Olúwa, nígbà tí chọ́ọ̀chì tá a jẹ́ ọmọ ìjọ ń lọ bí 20, 30, a máa ń rí yín, ẹ máa ń gbàdúrà fún wa, a máa ń kọlẹ̀kùn lé yín, ẹ máa ń ṣílẹ̀kùn fún wa. Tá a bá ti pè yín, bẹ́ẹ̀ lẹ̀ ń dá wa lóhùn. Ṣùgbọ́n ní ìsìn táwọn ọjọ́ ti ń pé 300, tá a bá wá pè yín sí yín, a wá rí yín bá sọ̀rọ̀ mọ́. Hallelujah. Tá a bá kanlẹ̀kùn yẹ yín sí yìí, ẹni ká kọ́kọ́ lọ make appointment náà bí ọ̀sẹ̀ mẹ́ta ká tó rí yín. Má gbàgbé o, Jésù Kristi nígbà tó wà láyé, wọn ò dá Jésù Kristi àti àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ mọ̀. Ló fi jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ mú Jésù, wọ́n láti lo Júdásì láti mú Jésù nítorí pé wọn ò dá mọ̀. Aṣọ kan náà lọ́wọ́ àtọmọ ẹ̀yìn ẹ̀ ń wọ̀, aṣọ oúnjẹ kan náà ni wọ́n ń jẹ, ibì kan náà ni wọ́n ń sùn sí. Ṣùgbọ́n nísìn, dádì jí o, mọ́mí jí o, wòlíì, ajínrere, Ọlọ́run ti gbé yín lọ́wọ́ sókè díẹ̀ báyìí.
ẹ̀ náà ti ń lo jeep àti bọ̀ wá lọ́wọ́ àti kí ọmọ ìjọ báyìí ó wá di ìṣòro. Dádì, mọ́mì, ẹ bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Ìgbéraga a máa tìràn lọ sí oko ìparun ni. Èyí lẹ sì ń kọ́ wa ní ṣọ́ọ̀ṣì o. Ń tẹ́ ń kọ́ wa. Ṣé náà ṣé ẹ mú lò? Pàápàá jùlọ àwọn aránṣẹ́ Ọlọ́run. Ṣé ẹ̀kọ́ tá à ń kọ́ àwọn ọmọ ènìyàn, tá à ń kọ́ àwọn ènìyàn, tá à ń kọ́ àwọn ọmọ ìjọ, ṣáà mú lò? Hallelujah. Ọ̀nkú nígbà tó ń lo Toyota ló wá kí àwọn èèyàn nílé. Ṣùgbọ́n nísìnyí ìwọ náà ti ra Range Rover Sport. Nísìnyí àti wine up láti kí àwọn èèyàn ó ti wá di ìnira torí pé wà ní level ti change. Sí class kan náà mọ́. Bọ́dá, sister, bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Ìgbéraga máa ba ayé ènìyàn jẹ́. Ìgbéraga kì í jẹ́ kí Ọlọ́run kó tètè dáhùn àdúrà èèyàn. Ìgbéraga bá mú kí ọ̀run kó tì mọ́ èèyàn. Hallelujah. Ìgbéraga kì í jẹ́ kí èèyàn kó gbádùn ayé ẹ̀ gan. Torí pé gbogbo àwọn èèyàn tó dáa tọ́lọ́run ti fi wọ́n tó ti fi yí ẹ ká, ó ti lé wọn lọ. Àwọn àga ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ ọ̀dọ̀ tẹ́ ẹ ní ọ̀sẹ̀, ọmọ ọ̀dọ̀ yín ò gbọdọ̀ jẹ lórí tébù yín. Ọmọ ọ̀dọ̀ yín ò gbọdọ̀ wọ mọ́tò yín. Ọmọ ọ̀dọ̀ yín kò lẹ́tọ̀ọ́ láti sùn sínú ilé, ẹ̀yìnkùlé ló gbọdọ̀ sùn sí. Mọ́ gbàgbé ẹrú sì ni bàbá, ọ̀nà ló jìn. Bọ̀dá, sista, bàbá, màmá, jọ̀ọ́ tètè bọ́ aṣọ ìgbéraga tó wọ̀ yẹn sílẹ̀. Tètè bọ́ aṣọ ìgbéraga tó wọ̀ yẹn sílẹ̀. Bíbélì sọ̀rọ̀ kan ní Jákọ́bù orí 4 ẹsẹ̀ 9, ó ní ẹ rẹ ara yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ọlọ́run kò nítumọ̀ sí ẹ. Òfin Ọlọ́run kò nítumọ̀ sí ẹ. Ìfẹ́ tinú ara ẹni ṣáá. Mo gbọ́n tán, mo mọ̀ tán. Ìwọ náà dẹni tó ń dìbẹ̀tì Ọlọ́run. Kí ni ìyẹn Old Testament ló wà? Old Testament ni kò sí New Testament. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ó wá bẹ̀ sí yí ọ̀rọ̀ Ọlọ́run. Ó wá fẹ́ fífi ọ̀rọ̀ Ọlọ́run ó fi ń ṣe magic, ó fi ń ṣe abracadabra. Mo rọ̀ ọ́ tètè bọ́ aṣọ ìgbéraga sílẹ̀ kó tó tẹ́. Òjò ẹ̀sìn ẹ̀ ti ṣú ó. Ó fẹ́ bẹ̀ sí rọ̀ báyìí o. Tó bá ti di pé òun argue ṣáá, a máa argue ní títí ẹ ló gbọ́dọ̀ lékè. Àwọn kan wà tó lè kí mọ́. No, láyé ń bí mi ò lè kí mọ́. Àwọn kan wà òdì ló ń yàn wọ́n ṣá. Àwọn kan wà wọ́n ti ṣẹ̀. No, o lè dájì wọn. Irọ́ o. Ìgbéraga ló gbé ẹ wọ. Ẹ̀wù ìgbéraga ló gbé wọ. O ò sì ní pẹ́ ṣubú kì í ṣèpè. Ìwé ẹsẹ̀ 13 àti orí 13 ẹsẹ̀ 10, ó nípa kìkì ìgbéraga ni ìjà ti ń wá, ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí a fi ìmọ̀ hàn ní ọgbọ́n wà. Má jẹ́ pé gbogbo èèyàn ló ń bájà ṣáá. Wàá bá ọ̀gá ẹ níbi iṣẹ́ jà. Wàá bá sẹ́kítírì yín jà. Wàá bá accountant yín jà. Wàá bá chairman landlord association wàá bá jà. Wàá bá gateman jà. Wàá bá àwọn ọ̀rẹ́ ẹ jà. Màmá ẹ ò lè bá ẹ sọ̀rọ̀ torí pé o ti kàwé. Ẹ̀wù ìgbéraga ló gbé wọ. Jọ̀ọ́ tètè bọ́ aṣọ ìgbéraga yẹn sílẹ̀ kó má bàa tẹ́. Ọlọ́run ò nítumọ̀ sí ẹ. Má ṣe fẹnu ẹni. Wàá sọ̀rọ̀ ṣákálá. Wàá sọ̀rọ̀ ṣùà. Wàá sọ̀rọ̀ láùláù. O ò ní ìwà rárá. Ó rí pé gbogbo àwọn ẹbí ọkọ ti sá fún ẹ. O ò ní ìwà. Ìwẹ́ ò da. Ìgbéraga ló gbé ẹ wọ̀. O ò ní pẹ́ ṣubú o. Kì í ṣèpè. Bẹ́ẹ̀ ló sọ bẹ́ẹ̀. Ó ní ìgbéraga níṣíwájú ìparun. Èmi àti ẹ̀ máa sọ fún wípé ìgbéraga níṣíwájú ìgbéra ṣọlẹ̀. Jẹ́ kí n sọ ìtàn kan fún ẹ. Bàbá mi ní Olúwa sọ ìtàn kan fún mi ní bí ọdún 5-6 sẹ́yìn. Ìránṣẹ́bìnrin kan wà. Ọlọ́run ràn lọ́wọ́ ní àsìkò kan. Ó fi àsìkò gbàdúrà. Ọlọ́run wá gbà tó ti lẹ́yìn ọ̀pọ̀ ìgbà tó ti gbàdúrà. Ó ríṣẹ́ sí ilé epo kan, Shell, Nàìjíríà. Ọlọ́run ràn lọ́wọ́ ní mọ́tò tó dáa.
bẹ́ẹ̀ sì ń ṣe rere ṣùgbọ́n gbà tó wá yá lórí pé inú chọ́ọ̀chì àwọn kan wà ní kì í kí wọn mọ́ wọn lọ bá pé síta kí ló dé ẹ má mi lájẹ o kí lẹ ń sọ kì í kí wọn mọ́ ó ní kó máa yàn ìyàwó pásítọ̀ lódì ìyàwó pásítọ̀ yìí àtàwọn ọ̀gá akọrin wọ́n jọ gbàdúrà àti tó ń jọ gbàdúrà ni nígbà tí ojú ń pọ̀n ránṣẹ́bìnrin yìí ó gbà tó parí yunifásitì tó gradúétì tó parí sáfíìsì ọdún 3 ló lò nílé tí kò ríṣẹ́ wọ́n dẹ̀ wọnú àwẹ̀ wọ́n wọnú àdúrà fún títí nígbà tó wá ríṣẹ́ àwọn tó bá gbàdúrà tó bá gbàwọ̀ yìí kò pé oṣù 7 tọ́nà ń ràn lọ́wọ́ ní mọ́tò tó dáa bẹ́ẹ̀ sì ń gba owó ribiribi àwọn wọ̀nyí ló wá bẹ̀ sí ní yàn wọ́n lódì kì í kí wọn mọ́ ní church tó bá ti parí church báyìí ká tó ṣorí ọ̀fẹ́ ó ti mú kọ́kọ́ rẹ̀ ó ti ń lọlé torí pé kò sí ní kíláàsì wọn mọ́ hallelujah. nígbà tó di ọjọ́ kan ó ní wọ́n wà nínú ìpàdé kan nínú church wọ́n wà nínú ìpàdé kan àwọn ẹgbẹ́ bàbá ẹ̀ ló wà nínú ìpàdé náà ṣùgbọ́n torí pé ó jẹ́ ọ̀jọ̀gbọ́n wọ́n ní kó náà bá kó darapọ̀ mọ́ wọn community kan ni bó ṣe débẹ̀ ó fẹ́ jẹ gàba láwọn tó kù lórí lẹ́nu kí wọ́n dá lẹ́gùn pé sista alágbájá ẹ ṣe sùúrù ẹ jẹ́ kí àwọn dáàdì náà sọ̀rọ̀ èyí lè ti ń sọ̀rọ̀ látẹ̀ kan ẹ jẹ́ kí àwọn arábìnrin náà sọ̀rọ̀ bó ṣe bínú nìyẹn o kí lẹ́ fọwọ́n pè náà kí ló ṣẹlẹ̀ ló gbaná jẹ kí ló dé kí lẹ́ fọwọ́n pè ló tutọ́ sókè ló fojú gbà lẹ́nu kan ń bẹ pé irọ́ ni ẹ má sọ̀rọ̀ ẹ kàn ṣe sùúrù ni ẹ jẹ́ kí mr alágbájá náà sọ̀rọ̀ ẹ jẹ́ kí àwọn dáàdì náà sọ̀rọ̀ ẹ kí àwọn náà sọ̀rọ̀ àwa méjì la wà nínú kọ́mítì yìí kí ló ṣe ló bá bínú ló mú kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ ló jáde nonsense àwọn literate nǹkan tá à ń sọ nìyẹn literacy is a disease ló bá wọ mọ́tò ẹ̀ gbéraga ló bá lọ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bí arábìnrin yẹn ṣe kúrò nínú ìpàdé yẹn wíwá mọ́tò lọ tó lọ kò délé o mọ́ṣúárì ló darí sí bẹ́ẹ̀ ni mọ́ṣúárì òun ló darí sí pé bó ṣe ń lọ tó ti ń fi ìmúra mọ́tò lọ torí ọ̀rọ̀ tí ó tó nǹkan àwọn kan tí wọ́n jù lọ kò sì mọ̀ pé láwọn tó ń ṣèpàdé àwọn kan wà níbẹ̀ tí wọ́n jù lọ Yorùbá sì ní ẹni bá juni lọ lè juni nù àwọn kan tó jù lọ wọ́n sìn wọ́n fi ohùn wọ́n fi sìn kò délé ó gba ibẹ̀ lọ sí ibojì òkú ní wọ mọ́ṣúárì lọ ẹ wò bó ṣe fi ìgbéraga ó fi gé ọjọ́ ara rẹ̀ kúrú mélòó ni àwọn Ọlọ́run náà lénìí jẹ́ pé ìwà ìgbéraga ti gbé wa wọ̀ ìwà ìgbéraga gbogbo èèyàn gbá bá tẹ́lẹ̀ èrò náà èmi máa pàtẹ́wọ́ pẹ́ gbogbo wọn ló sí kíláàsì wọn gbogbo wọn wọ́n kéré sí ẹ bí tó dẹ̀ wá wà yẹn ó sì mọ̀ pé Ọlọ́run ló gbé ọ débẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run ló ń jẹ kì í ṣe mímọ̀ ṣe kì í ṣe agbára rẹ̀ Bíbélì sọ ní ìwé Jòhánù ó ní ẹnikẹ́ni ò lè rí ohunkóhun gbà àyàfi bí ẹ bá fi láti ọ̀run wá àánú lórí gbà oore ọ̀fẹ́ lórí gbà ó wá bẹ̀rẹ̀ sí ó wá rò pé ó mọ̀ ọ́n ṣe ni gbogbo àwọn ẹgbẹ́ bàbá ẹ gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀gbọ́n ẹ wàá sọ̀rọ̀ sí wọn làò wàá rí wọn fín wàá yájú sí wọn bọ̀dá àǹtí ojú ẹ̀ṣẹ̀ ti sú o kò sì ní pẹ́ rọ o ìgbéraga máa ṣáájú ìgbéra sọ́lẹ̀ ṣọ́ra o ọ̀rọ̀ ẹnu ẹlòmíì báyìí ló fi gba ọjọ́ ikú ìwà ẹlòmíì báyìí ìwà ẹni ò jẹ́ kó tètè rọ́kọ fẹ́ ìwà ẹ̀ kò níwà ìgbéraga ní ṣá onígbò ti ní BSc àwọn kan náà ti ní BSc kó tó ní náà ó ti ní masters àwọn kan ti ní kan tó bí ẹ̀ náà wọ́n náà ti ní LLB báwọn náà pè é sí bar àwọn kan ti SAN kan tó bí ẹ ó ti ní business kan tó ti ń ṣe ti ní business wọ́n náà ti ní business ó ti di business woman ó ti di business man tó kó wọn náà kó àti kúnlẹ̀ kí àwọn tó ju ẹ lọ àti tẹríba ó wá di ìṣòro fún ẹ wò ó ojú ẹ̀ṣẹ̀ ti sú o ó fẹ́ bẹ̀rẹ̀ sí rò báyìí ṣùgbọ́n mo bẹ̀ ẹ́ bọ́ aṣọ ìgbéraga yẹn sílẹ̀ kó lè dára fún ẹ. báwo ló ṣe mọ̀ pé o ní ìgbéraga tó wá jẹ́ pé gbogbo ìgbà
gbogbo èèyàn ní kì í ju ẹ́ lójú, wọn ló kéré sí ẹ, onígbéraga, olólùbáwí, kò sẹ́ni tó lè bá, ó kì í gba ẹ̀kọ́ tẹlòmíì, ó kì í gba ìmọ̀ràn tẹlòmíì. Ìwà ìgbéraga ni. Àti sọ pé má bínú, àti sọ sorry fún ẹlòmíì, àti pé ẹ jọ̀ọ́, ó ṣòro, ó fi ẹ́ lẹ́nu. Ìwà ìgbéraga ni. Ọ̀rọ̀ Ọlọ́run, o ò ráyè láti kà Ọlọ́run. Ti èmi ni ṣá, àwọn gan ló ka Bible náà, àwọn gan ló kọ́ náà. Ṣé bí èèyàn ló kọ́? Ìgbà náà pé èèyàn kan ló kọ́ Bible. Ta ni John the Baptist yẹn náà? Ìwà ìgbéraga ni. Ìgbéraga ló gbé ẹ wọ. Ní ìsìn ló wá rí pé church jìnnà. Church yẹn gan wọ́n feel níbẹ̀. Àwọn tó wà níbẹ̀ gan, àwọn olówó wà níbẹ̀. Ìgbà ẹ̀rọ rántí pé cathedral ló, ibi status mi ń sìn, cathedral ló fit mi. Ìgbéraga ló gbé ẹ wọ̀. Bọ́ aṣọ ìgbéraga sílẹ̀ kó lè ṣeré. Kí n tó máa lọ wò ó, ọdún 2021 yẹn, ọdún ayọ̀ ni o, ọdún ire ni, ọdún àánú ni, ọdún ìbùkún ni. Ọlọ́run ti ṣètò rere fún ọ, fún ìdílé rẹ, nípa iṣẹ́ ìránṣẹ́ ni o, lórí aya ni o, lórí ọmọ ni o, lórí business ẹ ni o, lórí career ẹ ni o. Ohun gbogbo tó nílò, Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ẹ. Ṣùgbọ́n kó o lè gbádùn ẹ̀, kó o lè ní ayọ̀, kó o lè ní ìfọ̀kànbalẹ̀, kó o lè ní ìlọsíwájú, kó o lè ṣe rere nínú ọdún 2021 yẹn, bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Kí n tó máa jẹ́ kí n tún sọ fún ẹ lẹ́ẹ̀kan sí o. Bẹ́ẹ̀ni ní ìwé 11 ṣe ó ní ìgbéraga mú ìtìjú àti ẹ̀gàn wá. Bẹ́ẹ̀ni ó ní bí ìgbéraga bá dé, nígbà náà ni ìtìjú dé, ṣùgbọ́n ọgbọ́n wà pẹ̀lú inú ẹ̀lẹ̀. Bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Ìgbéraga kì í jẹ́ kí kò ná ẹ ní ohunkóhun láti bọ̀wọ̀ fún àwọn tó jù ẹ lọ. Kò ná ẹ ní ohunkóhun láti gba ìtọ́ni, láti gba ẹ̀kọ́, láti gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn èèyàn. Kò ná ẹ ní ohunkóhun láti rẹ ara sílẹ̀. Rẹ ara rẹ sílẹ̀ kí Ọlọ́run lè gbé ọ ga. Rẹ ara rẹ sílẹ̀ kí Ọlọ́run lè tì ọ síwájú. Hallelujah. Ọmọ Ọlọ́run, ìwà ẹ gbọ́dọ̀ yàtọ̀ sí tàwọn ọmọ ayé. Ìgbéraga ni kó máa rò pé ayé ń ṣe rẹ̀ náà, ayé ń ṣe. Kí ló tèmi náà ò lè ṣe? O ò lóore ọ̀fẹ́ láti ṣe. O ò ní oore ọ̀fẹ́ láti ṣe. Ọmọ Ọlọ́run ni ọ́. Ìwà ẹ gbọ́dọ̀ yàtọ̀. Ọ̀rọ̀ ẹnu ẹ gbọ́dọ̀ yàtọ̀. Ìrìnsí ẹ gbọ́dọ̀ yàtọ̀. Ohun gbogbo tó ń ṣe gbọ́dọ̀ yàtọ̀. Hallelujah. Bọ́ aṣọ ìgbéraga sílẹ̀. Kí n tó máa lọ, bóyá o ò ní Jésù, bóyá o ò tí gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ, bóyá o sì máa lọ nú ẹgbẹ́, o sì bá wọn lọ́nú ṣe àpéjẹ lóru, o wà nú ẹgbẹ́ ògbóni, o wà nú ẹgbẹ́ ayé, wà nú ẹgbẹ́ àjẹ́, wọ́n náà sì ń tójú ọlé babaláwo kiri, o sì ń rìn, wọ́n náà sì ń jí ọtí, mo sì ń jí àgbèrè ṣe. Wò ó, ìgbéraga ni o. Mo fẹ́ kó gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Mo rọ̀ ọ́ ni, mo bẹ̀ ọ́ lónìí, gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ kí ọ̀la rẹ kó bá lè dára. Tó bá ti tán, fẹ́ kó gbé ọwọ́ kan, ọwọ́ ọ̀tún rẹ lé ọkàn àyà rẹ pé kó wí tẹ̀lé pé Jésù Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Mo wá gbà ọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Wá wọnú ayé mi, máa darí mi, máa tọ́ mi láti ọjọ́ yìí lọ. Dárí gbogbo àṣírí mi jì mí, kọ orúkọ mi sínú ìwé ìyè. Màá sìn ọ́ títí ayérayé. Ògo, o ṣeun Jésù, gbogbo ti gbọ́ àdúrà mi. Jésù Olúwa wa. Tó bá yẹ kó bá gbàdúrà yẹn tọkàntọkàn, mo kí ọ kú oríire. Káàbọ̀ sínú ẹbí ọmọ Ọlọ́run, níbi tí ayọ̀ gbé wà, níbi tí ìdùnnú gbé wà, níbi tí ìtura gbé wà, níbi tí oríire gbé wà. Mo fẹ́ kó tẹ̀mí láago. Mo lóye gbogbo orí ayélujára ni mo wà. Mo wà lórí Instagram, Twitter, YouTube, Facebook. Kọ̀wé sí mi, fi ìwé ẹ̀bẹ̀ ránṣẹ́. Mo ṣèlérí màá dẹ̀ máa gbàdúrà fún ẹ. Jẹ́ ká jọ sọ àsọyé papọ̀. Bó bá gbé o ní ìbéèrè kan ni, fi ránṣẹ́ sí mi. Jẹ́ kí n rí ọ, kí ni máa dùn, kí wọ́n náà máa rí kí ni máa dùn. Wò ó, mo tún ń bọ̀ ní ọjọ́ mẹ́jọ lónìí. Ní sátidé mo máa ń ṣe ètò yìí ní èdè Yorùbá. Sọ fún àwọn ọ̀rẹ́, share program yìí, fi ránṣẹ́ sáwọn èèyàn, share pẹ̀lú àwọn ọ̀rẹ́ l'Amẹ́ríkà, ní Asia, ní Europe, Africa. Yóò dára fún ẹ lórúkọ Jésù. Ojú òsì ní tì ọ́. Mo gbàdúrà fún ẹ. Ìwọ̀nba ọjọ́ mélòó tó kù ní ọdún yìí,
olórí á wá ire lórúkọ Jésù, ò ní dààmú, bẹ́ẹ̀ ló sì ní tọrọ jẹ, kò ní bàjẹ́ fún lórúkọ Jésù, àtiwọ́ àti aya àtọmọ àtàwọn bí ẹ, gbogbo àwọn rere tó kó wọnú 2020 yìí lórúkọ Jésù pẹ̀lú ayọ̀ wàá kó wọn wọnú 2021, o sì ní ṣìṣe lórúkọ Jésù, yóò dára fún ọ, Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ títí dìgbà tí wọ́n ta á tó pàdé, ó dìgbà kan náà, Jésù lolúwa, àmín.